wà ń wájàre ẹ̀ka àsìkò wé o ẹ̀kọ́ etí gbọ́ láti iléeṣẹ́ wọn iléeṣẹ́ ẹni rún ẹni broadcasting rà àti kí wọ́n fọ ẹ̀ka àbọ̀ o torí fọ wọn àgbàbọ̀ wọn rún ẹni ń wà èkè máa bọ̀ jẹ́ nàgbára Èdùmàrè nẹ́ẹ̀ni búrẹ́ ẹni mi lọ bá mi lọ nẹ́ẹ̀ni torí àwọn àgbàlagbà fọ ìdálórí ìṣèlú bọ́n ti ń ṣe ń gbé ọ̀tọ̀ ń wà ní bòmùrẹ̀ ìlú èmùrẹ̀ ìdó olómi méjì ọ̀kan mímú ọkàn ẹ̀mú ọ̀wọ́n máa tẹ̀kàn mọ́lẹ̀ pọ́nmírè nímùrẹ̀ èmùrẹ̀ dúdú eyín rẹ̀ funfun nẹ́nẹ́nẹ́ ẹ̀dàrẹ́ ìmúmiràn mú nímùrẹ̀ olúwẹ̀rẹ̀ máa gbà láì lọ nàbẹ́ aláìlúwà òjijì fìrí ọba ẹ̀mùrẹ̀ ńlẹ̀kì ilẹ̀ mítìtì Israel Majesty ọba Adéṣẹ́gun Alówónlé Owúyọ̀ karùn-ún elémùrẹ̀ tìlú èmùrẹ̀ níbi ọdún ti jọ kí wò sí késùmẹ̀rẹ̀ kéwọ́n ọdún kọ́wọn àjọ ìjìlá ìṣẹ̀ṣe Progressive Association tìlú èmùrẹ̀ kan ṣe ọdún ọlọ́wà oko ẹ̀rí mẹ́rin àgbẹ̀dẹ ó ṣàkàtà níjù ẹran kéré ó pọ̀n ńlẹ̀ òkà lè rí ẹranko abitọ́ yọbọyọbọ nẹrun ẹlẹ́yẹ wọ́ gẹ̀nẹ̀ náà ìpẹ́wé ọdún náà yùn gbọ̀ngbọ̀n kan náà àìkà ìmọ̀ye ọ̀wọ́n ṣìlú awo nílùú rè pẹ́sẹ̀ rè ibẹ̀ níbẹ̀ rà àti rí ọ̀wọ́n awo ìlú ìmọ̀ta ọ̀wọ́n awo ìlú gbogbo ẹ̀yọ̀ ọ̀wọ́n awo ìlú ọ̀tà ìkòsì ọ̀wọ́n awo ìlú ìjẹ̀dẹ̀ ọ̀wọ́n awo ìlú ìrẹ̀lẹ̀ ọ̀fẹ́ ní ṣàgámù ọ̀wọ́n awo ìsìwò ọ̀wọ́n awo ìráyè ọwá ọ̀wọ́n awo ẹ̀gbìn ọba tẹ́rù àtọ̀wọ́n awo rálẹ̀ dàrúkọ tán rè pẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ níjọ́ náà níbẹ̀ náà láti rí ọ̀wọ́n àjọ olóńbá tìlú èmùrẹ̀ kọ́ wọn náà gú gẹ́gẹ́ kọ́ wọn abọ́ wọn ṣọdún n'àkọ́kọ́ ẹ̀tẹ̀lẹ̀ ní ká lọ káwọ́ bí ọdún náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú inú yúnyún ọ̀yàyà rọ̀ wọn awo fún wọn sì dédé ònìyàn rè wá nílùú èmùrẹ̀ torí wọ́n fọ inú ònìyàn nìyún kàlá ẹ̀kọ́ pọ̀ mọ́ra àti bí ọdún náà ti lọ pẹ̀lú fọ̀rọ̀wérọ̀ ní ẹran wọn olóyè dédédédé ó yá o. ọdún àfún gbàdúrà wọn ẹbí sùn èlù wọn ọmọ ọdún èjẹ ni agbára náà akéwì tìbà tí ẹ ti ṣe lágbára ẹdùnmọ rẹ má dìjẹ mẹsì rẹ o akéjẹ wà àṣẹ o.
èmi baálẹ̀ Owóyalúmọ Lateef baálẹ̀ tìlú Gbọ́nlù èmi Afẹ́rẹ̀jẹ awọ ọ̀pá ìlú Èmùrẹ̀. Inú mi dùn gan, inú mi dùn gidi kàn bá gbé mọ́tò inú mi gan ṣó máa ń rẹ́ gerege níbo ìṣe mi rí níwèé nítorí dédé àti wá ṣe ni tí ènìwèé ó yàtọ̀ sí àti mi ṣe ń bọ̀ náà tẹ̀yìn ojú pẹ́sẹ̀ pé dédé ṣìlùṣìlù èkúnbé dédé wọn ló ń bá Èmùrẹ̀ dédé wọn rẹ̀ wà níbẹ̀ èní kọ́kọ́ ẹni balẹ̀ wọn balẹ̀ dédé wọn bá ní wá ṣe inú mi dùn gan àdíyàtọ̀ ayọ̀ ìyàtọ̀ ìdùnnú ohun ẹ̀rí níwèé tó kẹ̀dẹ̀ máa dùn jù wà nàdára lọ́hùn. Mi Adébóyè Ẹ̀bísúgà ọba Ayélala ìlú Èmùrẹ̀. Èmi náà rí Gbélégbóyè of Èmùrẹ̀ land ní ẹlẹ́lùkù Èmìrí Ìwàrẹ̀ ẹlùkù Èmùrẹ̀ of Èmùrẹ̀ land ní àwọ̀ ọ̀pá Èmìrí Omìrìnlẹ̀ àwọ̀ ọ̀pá Èjìlá Alágbọ̀ndà. Èní jẹ́jẹ́ ayọ̀ ọjọ́ ìdùnnú fún ọdún ọlọ́wọ́ àkó wa nílùú Èmùrẹ̀. Inú ẹni dùn gan, ayọ̀ ẹni kún torí ọ̀pọ̀lọpọ̀ tọmọdé tàgbà wa ìṣàmì dùn káàmì yọ̀ torí fa àmì ṣọdún ní ẹni dùn gan. Ọdún ọlọ́wọ́ àkó ẹ̀kẹ́jẹ ọdún ìjẹ́fọ́ ojẹ́ kan nílùú Èmùrẹ̀ ìjẹ́ ọkà bá ti ṣe wáyé tọmọdé tàgbà èsù ràn wá èsà ètò wọn lọ́wọ́. Mi ò tẹ́pàjì Ọláwọlé oyè tí mo tẹ́pàjì nílùú Èmùrẹ̀ níbí tí a wọ́ pa. ọdún ni ó ti nínú. Èsùn ìdún tó jòlẹ́ fi wà náà wọlé tí ń bọ́ bá mi níbí lẹ́yìn bọ́ bá mi dé tí bá mi yóò mú mi sẹ́yìn sí yẹ́sì ìbílẹ̀ mi kà ṣe ẹ̀sìn mi rẹ̀ lára lẹ́yìn sí kí wàá gbà kọ́ gbé mi lọ́dọ̀ alẹ́ kọ́ gbé mi ṣọ́ọ̀ṣì lẹ́yìn bọ̀ bí ohun ara mi ṣe ẹ̀yà káyọ̀ mi sàn ó ṣe wáyé iṣẹ́ ṣe ó ń gbé nìyàn. Èmi Lukman Mojeed Adékọlá ọba Ṣègùtù ìlú Èmùrẹ̀ èmi náà rí awo gbójú ọ̀pá Èmùrẹ̀ Ìjìlá fraternity. ọdọọdún ní dáa ó náírìn kéèyàn pàdé bí pàpà kó rán ọ̀nà tún ló sì wáyé àmọ́ fọ èsì lóṣù lẹ́ni awo olóore dẹni ṣe àwọn àdẹ̀mù ṣe àdẹ̀mù kọ́lé kádẹ̀mù rẹ̀ kádẹ̀mù gùn mọ́tò kéèyàn débi lọ́jọ́ tì náà wà lára ẹ̀ ṣe jòṣọ́ ọmọdé jẹ kágbà jẹ kónílé jẹ kálejò jẹ bá a bá aṣọdún yìí tí òun túbà kó ń túṣẹ. ẹni ń sọ̀rọ̀ wíwú bẹ́ẹ̀ wọ́n ti jẹ nímọ̀ ẹ̀. Èmi rí Prince Dr. Rasheed Kehinde Mayaleke olùkọ́ ọ̀wọ́ pátì ìlú Èmùrẹ̀ àtàgbègbè rẹ̀ láti gbàṣẹ oṣù kẹta ọdún rán ọba ẹni máa mi ṣe oṣù kẹta sátidé kẹta lóṣù òun àmà mi ṣe lọ́dún méjì ṣùgbọ́n kó bá ti tásìkò àgbẹ̀fàṣọlẹ̀ àbírọ̀wò ètùtù ìbáyọ kóògùn yọ kéèṣù yọ kóògùn ọ̀nà yọ kéètùtù àwọn àgbàlagbà yọ àṣẹdé náà tó rọ wọn àlejò rẹ̀ bá ní ń bọ̀ ìyẹn rẹ̀ fà rẹ̀ káàbàdé ti ṣe kẹ́ ṣé ètùtù ń gbà ṣídé náà máa lọ rọwọ́rọwọ́. ẹbí máa ń lọ náà olóko ẹ̀jẹ̀ káwò rẹ̀ ti sọ̀wọ́ tọ́dún ìbájọ ọjọ́ mélòó ẹ̀fọ́ ń ṣe gbàṣẹ́ máa bẹ̀rẹ̀ gbàṣẹ́ ń parí ẹ̀. ìjọ mẹ́ta ìjọ mẹ́rin la fi ń ṣe látijọ́ àlàmísì àmọ́ wà nílẹ̀ là ń má palẹ̀ mọ́ kó bá dí jìmọ̀ ìyẹn la fi gbàgbọ́ ooru nánà náà àti wà níbẹ̀ ṣáṣá ìsúnmọ́jú lẹ́ni sátidé yẹn la ń gbàgbọ́ ọ̀sán ká máa wọ́de bọ́ àdénà la Sunday olùkàkú ẹni àmágbàlejò nílẹ̀ ẹni jíjẹ mímu onílé àlejò wọn rè fẹ́ tẹnu ọmọ abáni wá àmájẹ àmámọ àmáṣàríyá rẹpẹtẹ ẹlòmírẹkẹ mọ́ndóǹsì tó máa gbé tẹ̀sí torí àwọn rẹ̀ máa ṣe náà ẹlòmírẹkẹ túnṣe kọ̀ọ̀kan yìí máa ṣe ṣùgbọ́n ìjọ 5-6 láàfin sọdún ìgbàkó Èmùrẹ̀ níbẹ̀. ẹ̀jẹ̀ káwò kẹ́ ẹ bá sọdún yìí kẹ́mi rí nẹ̀. òun ayọ̀ àmì rí nẹ̀ o torí eku omkebi eku ẹyẹ mkebi ẹyẹ oyin abóyè elúfẹ rí Èmùrẹ̀ nígbà tí rẹ̀ náyé wọn bí ti bí agbọ̀nrẹ́bì wọn tọ̀ wà lábọ́sù ọba ń pẹ́ òjòyè ń pẹ́ òde olùpẹ̀kọ̀ àmì tòrò ṣáàfin ṣètùtù lù ú káàfin lẹ́nu bí lọ. Èmi Yagan Èmùrẹ̀ di Yagan àwọ̀ pàkẹ́ Èmùrẹ̀. Èní lárinrin o tọdún yẹn ọdọọdún mẹ́ta àwọn àmà mi ṣe èní lárin odúgan ọdọọdún àmà mi ṣe ká máa wá arún jẹ ká máa pẹ́ dédé rò ojú ọdún alárinrin ọdún ẹ̀sìn ìbílẹ̀ gidi ni torí náà ọdọọdún àmà máa ṣe o ọdọọdún ìtúbọrọ kò bá ìta ọdọọdún àmà máa ṣọdún rèé ẹsẹ̀ nínú sí o á ní tààràkà o àtùgbàkì náà àtùgbàkejì ládọ́dọ̀ àwọn àdúró fọ̀ èso ni má tààràkà nẹ́ni o abọ̀ mi rẹ o àṣẹ o. Èmi lọmọ lójú ìyá àgàn àwọ̀ ọ̀pá Èmùrẹ̀. Oyè wo ló jẹ́? Ọmọ lójú ìyá àgàn. Ìwọ lọmọ lójú ìyá àgàn. Báwo lè ní ṣe rí? Èní dùn.
ó dùn ó dùn gan. ó dùn gan. Inú mi dùn. Ọkàn mi dẹ̀ balẹ̀. Akẹ́sí pẹpẹ o. Àmì o. Ó lè máa jẹ́ nìyẹn. Àmì. Ẹ jẹ́ kọ́ mẹ́rin sọ̀rọ̀ wí yé mi. Orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ti jẹ́ ní bẹ́ẹ̀ o. ṣẹ́ẹ̀dì ẹ̀yìn àdúró fọ́ ló kù. Ẹ̀mẹ́ra tó fọ̀. Bẹ́ẹ̀ ni. Ọdún tẹ̀wò ṣe sùmẹ̀rẹ̀ kí wọ́n dún nínú. Bẹ́ẹ̀ ní tìrí. Ẹni ń dùn o, ẹni dùn gan. Dédé irun ẹni máa tòrò. A ní ṣe kìíní dédé ní àdúró fọ́. Akẹ́ni wára ẹni tù. Ọdọọdún àìrímọ̀ràn ọdọọdún àmọ́ máa ríra ẹni. Dédé ọ̀wọ́n ọbẹ̀ ni ọ̀wọ́n yẹni ẹyin olókù. Dédé ni rè tí ẹ̀ máa dára tẹ́ni sun tẹ́ni bọ̀jẹ́ bá a ṣe ṣọdún ní lúgbàlúgbà ọdún àmọ́ máa ṣe. Wọ́n ṣe o adúrófọ́ igbákejì adúrófọ́ ẹ̀mí wà némù rẹ̀ ń gbé ẹni dùn ó nárinrin à ń ṣe ọdún ọlọ́wọ́ oko ní émù rẹ̀ nẹ́ni ọdún náà mi dùn bá a ṣe ń ṣe lọ́dọọdún rẹ̀ kó máa tú kó máa bá a ní fìwé a ní fi ṣe àṣemọ́ o kó tú kó bá ẹ ní o. Ẹ jẹ́ kọ́ mẹ́rin sọ̀rọ̀ wípé orúkọ rẹ̀ náà ti jẹ́ ní. Èmi Chief Sherifatu ọlọ́ta kóyà gan ti ìlú Èmùrìn ẹnu dún gan ó lárinrin láti jà àti ẹtì mi ṣe kéènì yàtọ̀ edúpẹ́ ẹrẹ́sẹ̀ pèlè èrò pọ̀ gan àtẹ̀mọ̀fẹ́ èrò lépọ̀ tó wè ní ìní oyún gan dédé ọ̀rẹ́ ìbániwá ẹsẹ̀ wọ́n ní sí o wọ́n ní délé lọ kú o wọ́n ní délé boko ọmọ o àwọn ẹ̀mí ṣe kẹ́ ẹsẹ̀ níní sí o àwọn owó náà wà o abọ́ mi rẹ o. Ẹ jẹ́ kọ́ mẹ́rin sọ̀rọ̀ wípé orúkọ wọn. Èmi Ìyábọ̀dé aya Sálábìrù èmi tí mi awo ọ̀pá Ìmùrìn ẹni dùn ó nárinrin ẹni ọdún mẹ́ta wọn àmì ṣọdún olúwa mi ọlọ́wọ́ àpò àrímàrè àgbẹ̀dẹ ṣàwọ̀ ṣàbàtà níjọ ọmọ kéré pọ̀nlẹ̀ ó pọ̀nlẹ̀ ti tó kálérí ọdún làbákẹ́ làbágẹ́ àfijọ́ ọmọ tí ń yan pálí ẹni dùn ó nárinrin ó túbà ó túṣẹ a máa ṣe pẹpẹ o àwọn àlejò rẹ ibẹ ni wa wọn ní délé kú o wọn ní boko ọmọ o aboyún ẹlúfà bìtìbìtì o ilé mu rẹ ká gbùjọ owó agbùjọ ọmọ o ẹyẹ ọ̀rọ̀ nìkan náà o àbọ mi rẹ o ẹwẹ ìwà ọdún lè má wá. Ẹ jẹ́ kọ́ mẹ́rin sọ̀rọ̀ wípé orúkọ rẹ̀. Orúkọ mi ni Chief Mrs. Kẹ́hìndé Hafsa Mayaleke Aníkélé Àwọ̀pá ìlú Èmùrìn ẹni dùn gbọgbọn kan sí ọmọ rẹ ìwákẹrẹ wọn ti wá náyọ wọn adélé náyà àtàlàfíà wọn ní délé bókù ọmọ á ní fìwé ṣàṣemọ ọdún a máa dùn a máa péjú a máa pèlè a ní jẹ ṣá wọn máa pọ̀ sí i so wọn máa jẹ ẹ wọn máa rí ẹ o. Ẹ jẹ́ kọ́ mẹ́rin sọ̀rọ̀ wípé orúkọ rẹ̀. Èmi Kẹ́hìndé Àdúrè lẹ́yọ̀ àwọ̀ ọ̀pá ìlú Èmùrìn ọdún yìí ó dùn ó nárinrin gbogbo àwọn tó bá wá wọn bá lé láyọ̀ àtàlàáfíà o ikú ò ní pa ọmọ wọn o kò kẹ̀ nípa àwa náà o àṣẹ iṣẹ́ àmọ́dún o. Jẹ́ kọ́ mú ẹni sọ̀rọ̀ wípé orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ti jẹ́ ní bẹ́ẹ̀ o. Erelú Àwọ̀pá Bẹ́ẹ̀ ní tìrí. ẹni dá ẹni dùn ọdún ẹni orí gan wé mi fúnra lára mi orí wé mi fúnra lára mi Ọmọdé kẹ́mìrín ní kílè kẹ́fọ́ kí lẹ́yìn ìbọ̀jẹ̀. iyì wà nù rẹ̀ iyì inú rẹ̀ rè jẹ́ sọ̀fọ̀ èsì bìrè ni ọkọ ti gbọ́ Àwọ̀pá àpọ̀nlé yẹn gan èdè gbọ́dọ̀ bọ̀jẹ̀ torí bọ̀jẹ̀ nígbà yọ̀ wọ́n bá ẹni èdè lè bọ̀jẹ̀ lórí tẹ̀ni agbára èlè bọ̀jẹ̀ agbóyin máa jẹ. Ẹ jẹ́ kọ́ mẹ́rin sọ̀rọ̀ wípé orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ti jẹ́ ní bẹ́ẹ̀. Ayì lórúkọ mi èmi ni Oníkòyí Àwọ̀pá Ìmùrìn Bẹ́ẹ̀ ní tìrí. ẹni dùn ó nárinrin inú gbogbo wa dùn a máa ṣe lúgbàlúgbà ọdún lágbára Ọlọ́run gbogbo àwọn tó wá sí bíbá yìí pátápátá wọn délé láyọ̀ àtàlàáfíà wọn ṣe wá mọ́tò elépo láwọn oníwọ mọ́tò ẹlẹ́jẹ̀ padà agbára Ọlọ́run ọdún ìyájú anáyẹlẹ ẹ ṣe sà. Ẹ jẹ́ kọ́ mẹ́rin sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ti jẹ́ ní bẹ́ẹ̀. Èmi Abímbọ́lá Akọ́mọjẹ̀bí Ọ̀yẹ̀lẹ̀ ẹ̀wọ̀ ọdún ó dùn ó lárinrin ọdún á máa dùn fún wa o àbọ̀ owó àbọ̀ ọmọ o. Ẹ jẹ́ kọ́ mẹ́rin sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ti jẹ́ ní bẹ́ẹ̀. Èmi ìyàwó ọ̀dàgbà àgbà ní tókè ìnídùn ó lárinrin átùbátùṣẹ ọdún olówó ọdún ọlọ́mọ la máa ṣe o gbogbo àwọn tó bá wa wá ẹsẹ̀ wọn ò ní sàn ní ríjà ògún o.
wá láti ìlú Ìgbogbo ìlú orúkọ tèmi Chief Olúmídé Ṣónẹ́yẹ Adédèjì rẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ. ọdún jẹ́ ìwòsàn ìṣòro rẹ̀ kí wọ́n ọdún némù rẹ̀ ìdó olómi méjì nínú wẹ́n bọ́ láti gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe méjèèjì kọ̀ọ̀kan ń bọ̀ kàn. àgbà Ọlọ́run bá Elédùmarè ń fẹ́ ni ṣe ọdún ọmọ ṣe lénìí ọdún ọlọ́wà oko wọn ṣe nílùú Èmùrè àjọ̀dún kan dárò oko wọn ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé dédé wọn àgbà wo àwọn ẹgbẹ́ olúkúrè wa lóde Èmùrè ìjọ máa bijó wọn ayọ̀ máa báyọ̀ wọn dédé orí kankan rè wá bí lénìí ayọ̀ àtàláfíà àti ìdíbẹ ayọ̀ àtàwọn náà máa padà sí ilé ìdílé lágbára Ọlọ́run lọ́dọọdún bá ṣe bá rẹ̀ mí ṣe rẹ̀ káàkiri kọ́ bá kàn tí wọn àwọn apá náà pè wọn ọ̀pá náà pè ní ẹran tó ń ṣe lọ́dún bá tó dààmú ọdún wọn á pé owó wọn á pé ọmọ apá àlàáfíà láwọn ìfẹ́lẹ́ ìṣàṣemọ̀ lágbára Ọlọ́run ẹran dàmí ṣe kẹ ṣọmú ṣètùtù sílùú kílùú túbà àti ìjòyè àtònílé àtàlejò àtọmọlù òun náà mi ṣe káàkiri àgbáyé ṣe fọ ìran aburú ọkàn kí n mèrè kó má wọ̀lú lágbára Ọlọ́run dédé rán mi ṣe kọ́mọdé ìlú ní ẹgbẹ́sẹ̀ kọ́ àgbàlagbà pàpà kọ́yọ̀pá náà kàn dàgbà lágbára Ọlọ́run ká má rí jẹ ká má rí mu dédé wọn ya agbọn ẹni ìṣúlẹ̀ máa ṣe wọn lágbára Ọlọ́run òde gbogbo ra ti wá lábẹ́ ọba Sẹ̀míù Kàsálí Ẹ̀múgorí Adéwọ̀n sọlẹ́gbẹ́ abẹ́rẹ́ àti wá láti ìlú gbogbo olókù ìran àwọn àgbàlagbà wo ìran wọn wá ọwọ́ àlẹ́ ìsìnkún wọ̀tẹ̀ sọ́nà pọ̀ rẹpẹtẹ àwọn olókù ṣe ráyè wá afẹ́rẹ́jì níbí àwògbójú níbí tọ́jú okùn níbí ọ̀dàgbà níbí àwọn ya agbọn ẹni dédán ẹni tí wọ́n wá níkalẹ̀ níbẹ̀ yẹn so àtàná àti bẹ̀rẹ̀ ọdún yẹn lágbára ọba tó dàmọ̀dún àtúnjọ pé owó àtúnjọ pé ọmọ olókù Èmùrè àníwá ti lágbára Ọlọ́run àti dandan orúkọ lágbára Ọlọ́run kò dá ẹ̀dá mi lọ lọ́sàn-án yẹn kẹ̀ ká máa lọ ká máa bọ̀ ẹ̀. Èmi Musa Akíntúndé ọba ìjà Èmùrè ti ìlú Èmùrè. lẹ́nu ẹ wá dìde Bẹ́ẹ̀ni. àwọn àgbàlagbà wọn fọ́dún jẹ́ ìwòsàn ìṣòro kí wọ́n tó wíwá àwọn ẹni bẹ́ẹ̀ bó ń tìrí o. Bá a ṣe wá bí dẹ̀ bá a ṣe ń ṣe lọ́dọọdún náà rẹ̀ gẹ́gẹ́ bí fọ àmúbọ̀yé lọ ń ṣe ní ṣílùṣílù dédé àwọn olóńgbà o ṣílùṣílù orí ìjẹ́ kókókókó ń lù láti wá so àgbọ́dọ̀ jókòó wá ìkáwó bọ́ ṣe mí ṣe so òun ìjẹ́ ká wá bẹ́ẹ̀ nìyí ṣùgbọ́n ọdún ìrà tó wá ṣe lọ́dún ìyá àrífọ́ tó dújù rí kọjá lọ torí awo nẹ́pàpà ó jẹ́ kókó lóde Èmùrè ó jẹ́ kókó torí kóníyàn fọ awo kó ń wá ṣe aláìpapà wọn á fún dára wọn á fún kọ́gi lórí ó jẹ́ kókó ẹnu ọba fọkù kú síyẹ̀mí kú ọba fọkù yé síyẹ̀mí yé kò yọ gbọ́dọ̀ fi dá awo ṣeré tó ohun ìṣẹ̀lẹ̀ adẹrùfọ náà rí tún pàṣẹ ń lù náà àgbọ́dọ̀ tó débì ká tó wù bọ́ tún ṣe bí ṣe. Orúkọ mi rí Ọ̀túnba Adébánjọ Ṣìyẹwọ́ mo jẹ́kàn náà ló ń ba Èmùrè níbí ọdọọdún ọdún mẹ́ta ni wọ́n mi ṣe ọdún rẹ̀ kọ́ dẹ́ nípa ló ń bá káàbọ̀n wa mi ṣe kan bá dẹ́ di ṣe ọdún yẹn ìlòmùtúbà ìlòmùtúṣẹ awomekun awomiṣù dédé rúkọ̀rúkọ̀ ara ìjókòó bẹ́ẹ̀ náà dédé ọmọ ló ń bá pátápátá ìjókòó bẹ́ẹ̀ dédé ẹnu ọmọ àpè ìbé ká máa ṣàdúrà ká máa jẹ ká máa mú ká máa ṣàdúrà bá ká máa ṣàdúrà ìjòyè èlò máa ṣe tóró máa ṣe ìfẹ́jú. Èmi Adékọ̀yà Akínyẹmí olókù ìmọ̀ta yàyò láti mọ̀ta yàyò agbára Ọlọ́run àṣẹ. àwọn àgbàlagbà wọn fọ kíṣù bí ẹtù ọ̀la kíṣù bí ẹtù ẹnì kíṣù bí ẹtù èèṣẹ tunu kan ṣeré nùgbó ìmọ̀ta yàyò aṣoko bẹ́ẹ̀ kẹ tó ń tẹ́mu rẹ̀ bẹ́ẹ̀ dì sí kẹ́ ẹ̀ lè yàrá wọn nù. ayé àwọn ọba ẹni lè ti lọ pẹ̀lú Èmùrè àti mọ̀ta hàn dì tó ń lé kókókó irun bàbá gbẹ̀gbẹ̀kẹ̀ ọmọ lè débẹ̀ kò tú ìyẹn jẹ́ ká omi ran ọba nígbà yẹn ká máa wọ omi sínú ojoojúmọ́ kó lè máa gòkè ìyẹn jẹ́ ká bọ́ wọn máa wá kán náà máa bá ní wa káàtijọ́ ń ṣe ọdún táà náà ṣe ṣe tẹni tán ọ̀hún wá àwọn náà tún fẹ́ ṣe tán àwọn náà wá. ọdún ìwé kìíní kẹ́mi rí náà. àlàáfíà wà ná o àlàáfíà wà ná o ìlú ń rojú o dédé ọgbóyan ọlé wọn fọwọ́ sí pamọ́ náírà o ọkùnrin rẹ̀ nà ya yẹn náà ya obìnrin nà ya ọkọ yẹn nọkọ ìlú ń dùn yóò gbà olówó ná àríkà náwó dédé ní àbíṣẹ́bà ti fẹ́ bóun ti jẹ́ rẹ̀. Ọmọ́táyọ̀
láti ìlú Ṣàgámù, Ìrẹ̀lẹ̀, Ọ̀fìn, Rẹ́mọ, láti ìlú Ṣàgámù. Ìrẹ̀lẹ̀, Ọ̀fìn. láti ìlú Ṣàgámù wọ́n ń wà níbẹ̀ nímú rẹ̀ ẹ jẹ́ ká wò ó kẹ́ ṣọ̀tún kẹ́ ṣòsì bẹ́ẹ̀ ṣe ń ṣe méjèèjì kọ̀ọ̀kan bọ̀kàn. Àwọn àgbàlagbà wọn lọ wọn bọ̀ wọn ní má bò sàmì jẹ́ kì í bá tẹlòmíì jẹ́ àti pé inú ẹ̀sáyè náà láti máa máyè jáde torí pé kí ni ẹni tó bá fi inú mímọ́ sí ìmàlẹ̀ ń gbé nítorí pé kí ni àwa fi inú mímọ́ ń sìn a dẹ̀ ń rí oore ọ̀fẹ́ gbà òun ló tún gbé wa débì náà lónìí a dẹ̀ dúpẹ́ pé ní Ìrẹ̀lẹ̀ Èmùrẹ̀ yìí àti pé ní ọdún tó lọ tí a wá kò rí báyìí lọ́dún yìí tá a wá ó tún ti dọ̀tun sí i nítorí pé kí ni kórógún lọ́tún ló ń róṣọ ẹ̀ fẹ́ni tó bá fi inú mímọ́ sí ìmàlẹ̀ yìí lọ́tún ló máa yọ òun ló jẹ́ ká máa tẹpá mọ́. Èmi Adéníyì olókù àwọ̀pá ìṣèwù. Ẹ̀wẹ̀rì Adéníyì olókù àwọ̀pá ìṣèwù. lẹ́nìí wà níbẹ̀ nílùú Èmùrẹ̀ kẹ́ wàá ṣe níbí. a bá ń ṣọdún ọlọ́wọ́ apẹ̀rẹ̀ mára àgbẹ̀dẹ ó ṣàbọ̀dá yàn nídùú àwọn kéré rúpọ̀ ńlẹ̀ ọ̀ká lérí ará Ọ̀yọ́ mẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ bọ́ lẹ́nu jìgà lọ́rùn ọ̀pẹ̀ mo bá wọn ṣe lénìí àjọ ń ṣe ní lọ́dọọdún ni ànífilé ìṣàṣemọ́. mi olókù ìráyè ọwá mìíràn ilẹ̀ mítìtì abẹ́kọ̀ ibẹ̀ rí olókù ìráyè mi wà júbìrí olókù ìráyè àṣẹ ọba mi. lẹ́nìí wọ́n ń bọ̀ nílùú Èmùrẹ̀ kàṣẹ́ráyè kàṣẹ́mùrẹ̀ kàṣẹ́bòmùrẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe dédé náà kọ́kọ́ ń bọ̀kàn. gbàgbọ́ngbà àwọn ògbà wo táàjọ ń ṣe ní oníkálukú ti nẹ gbèsè ti tẹ ọdún ẹ̀kọ́ padà àmì ṣe nọwọ́nọwọ́ yìí ọdún ọdún yìí pàṣẹ máa ń ṣe ọdún mẹ́ta rọ̀ ń ṣe tí wọ́n ń gbé abẹ́kọ̀ ẹ̀dẹ̀ ní wọn agbára Ọlọ́run. ẹ̀kíní rẹ̀ jókòó tì í kẹ́mìrì náà. mo rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà mi ọ̀rẹ́ máa ń lámà ni oorun orí náà máa pọ̀ kò ṣe kọ́mọ mẹ́kù ara rẹ̀ ni kẹ́mi ọmọgùn kéèyàn rí jẹ kó rí mú káṣírí bò kúyà má jẹ ènìyàn ara rẹ̀ ni kédekíní torí àṣẹ mi jókòó tì í orí mi ò rí èyí gangan èmi ò ń wò yó ibi kíní ẹ̀ mo ti wá kíní rẹ̀ àmì jókòó tì í ibẹ̀ mi ti wá. Orúkọ mi ni Oyèbọ̀ Babátúndé láti Ẹ̀gbìn èmi dẹ̀ ní olókùn Ẹ̀gbìn láti Ẹ̀gbìn Kingdom bẹ́ẹ̀ àṣẹ Èdùmàrè. látòdì ndé Ẹ̀gbìn wọ́n ń bọ̀ nílùú Èmùrẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe méjèèjì kọ̀ọ̀kan ń bọ̀kàn. Kan ò lè ba kan jẹ́ nígbà tí àwọn bàbá bá ṣe bá lọ́wọ́n bàbá bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe máa wà títí láéláé. Ìlú kan ò lè ba kan jẹ́ ìṣẹ̀ṣe lágbà ó dẹ̀ ti wà tipẹ́tipẹ́ ó dẹ̀ ṣì máa wà títí láéláé ó dẹ̀ ṣì máa wà ó dẹ̀ lè parẹ́ láéláé níjú wà lọ. kí ni wàá lọ nẹ́ẹ̀rì ọ̀dọ́mọdé rẹ̀ wà kí ni ìwé kẹ́mìrì náà. iṣẹ́ mo ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo níṣẹ̀ṣe lágbà ìtùtù ní àwọn bàbá ń ṣe tìlú fi ń tò tó fi ń túbà tó fi ń túṣẹ ètùtù tó ń ṣe iná òun náà ní gbogbo olúkìlú lọ́ máa ṣe tìlú máa fi túbà tó máa fi túṣẹ tádùá máa fi gbà tẹ́kùlé máa ké bí eku tí gbogbo nǹkan tí ò ní sí wàhálà tí ò ní sí ìyọnu tí ikú ọmọdé ò ní ṣẹlẹ̀ tí ikú àgbàlagbà kẹ̀dẹ̀ tó bá dẹ̀ máa kó wọn máa dàgbà wọn máa dògùn. èmi lápẹ̀nu mọ́ta ayàyò àjòkóbẹ́ẹ̀kẹ́ èyí lọ náà bá àkúrájọ àárọ̀ ṣáàbọ̀n ṣọdún ọdún ọlọ́wọ́ kù ṣáàṣẹ́ṣe oṣù kanra àbáṣe tẹni òun náà wọ́n ń ṣètò wọn ẹ̀fẹ́ báyìí làwa ń ṣe mọ̀ta àná ọdún mẹ́ta òun là ń ṣe so tá a bá ti ṣe ní February àwọn ará Èmùrẹ̀ náà àwọn náà á bẹ̀rẹ̀ tiwọn òun náà là ń ṣe léni Friday Saturday and Sunday láti máa ń ṣe àṣẹ. orin wa ni ẹni mẹ́tùwó wa o ẹsẹ̀ ní ilé tùwó kọrin bá fọ yóò fẹ́ tùwó ojú àfọ́ tó ń dá mi lójú bọ́n ọba ní mi ṣe wọ́n jíjọ́ mi ṣe láti lẹ̀ tilẹ̀ so ibi Èmùrẹ̀ bá ń lọ ohun mọ́ta ń lọ ibi mọ́ta bá ń lọ ohun Èmùrẹ̀ ń lọ. Orúkọ mi rí Chief Abíọ́dún Alápẹ̀nà Ọ̀tà Ìgòsì. mi máa ń lọ gẹ́gẹ́ lójoojúmọ́ nígbàkúgbà ní ìdarí wọn fọ
àmọ́ kékeré ẹ̀wẹ̀ wà àwọn àgbàlagbà tó yẹ ìwò kìíní kẹ́mì rí nẹ̀. ìran ọba ẹni filẹ̀ ẹ má bàjẹ́ àwọn ọba ẹni ṣe wọ́n ṣe náà ṣe là ohun ẹ̀ ni lásìkò rà wà ní kékeré kábàámi rọrùn bàbá yẹn wọ́n ṣe mí ṣe ó máa mi wọ́n ẹni náà fọ́ káà náà bá dàgbà bí wọn bàbá yìí ṣe mí ṣe rè ohun ẹni náà ká máa ṣe wà nígbàrá náà ti gbọ́njú dẹ̀ wọ́n fà wá ráwó yẹn àtẹ̀rí sí abẹ́rẹ́ sí ní ṣe lásìkò rà pẹ̀lú àwo omsùn ẹni omírẹ̀ nọ́rùn àmìríjẹ́ àbòmírímù ìdírẹ̀ rẹ̀ láfi fara sí. láti lọ tàwé wa bọ̀ níbi ní tìrì. ẹni ó dùn ún náà rìn torí nọ́dọọdún ọyẹ máa ń ṣe rẹ̀ kọ́ bá dẹ̀ máa ṣe ọdún náà wọ́n mi gbàgbọ́ ọ̀tà wọn á mú gbọ́rọ̀ wa lọ́tà ọ̀tà bá wọn wá àjọ wa ṣe àjọ ṣe ayẹyẹ yìí.
àṣà wa kò gbọ́dọ̀ parun.